then tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tóní fún wa ẹ̀ńtà bá yẹ̀ ní kọ̀mánàntì máa sọ fún yín. ẹ dẹ̀ gbọ́dọ̀ ní discipline yẹsẹ pé kákẹ́ máa ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti train mi mo ti ní ID card federal government máa yàn àwọn tó máa wá ṣe fún wa wá wọ́n train yìí gómìnà sọ fún tó máa kó wa sí wọ́n sì train yẹn tó bá ti ń parí train yẹn ní local government wọ́n mọ̀ fún kálukú ní ID card díẹ̀ gómìnà ọdẹ ẹ̀sìn tó fún wa wọ́n fún wa ní báyìí wọ́n dẹ̀ mọ̀ sọ tó máa fún wa lóṣooṣù tí wọ́n mọ̀ fi support wa tọ́ra níyàwó alọ́mọ. Wọ́n ní fẹ́ kọjá pé torí bá ti ní àdìkàdì rẹ̀ kò jọba fún wa ẹ máa mọ̀ gbẹ̀yàwó yàwó a máa lọ dàdúgbò rú. Torí pé ìkẹta dálẹ̀ yìí tá a bá ṣe dáadáa àwọn civil defence inú ọjà náà tó máa ń ṣe tẹ́lẹ̀ gúgúrú defence la máa ń pè wọ́n gbẹ̀gbà tó ṣe dáadáa tó mọ tó ń ṣe. Lóbi láì federal wọ́n ti wá gbogbo Nàìjíríà ń ṣe tá a bá ṣe dáadáa àti ní àwọn ọmọ ní dẹ́ta àníwọ̀lẹ́dọ́ àwọn ti orí omi gbogbo náà wà ń bíbà. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń bá mi pàdé rèé ẹ bá mi like ẹ comment ẹ share kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n ẹ máa bá mi ká lọ. Ohun tó bá jọ òun la fi ń wo òun Yorùbá wí pé èpo ẹ̀pà ó jọ pósí ẹ̀rírí ohun tó bá jọ òun la fi ń wo òun. Ọmọ Adéyẹmọ ti tún ṣe bẹbẹ lénìí ọmọ Adéyẹmọ ti tún gba yìí lénìí ọmọ Adéyẹmọ ti tún ṣe ohun tí àwọn kan sọ wípé kò lè ṣeé ṣe ọmọ Adéyẹmọ tún fakọyọ èmi a máa sọ wípé Ọlọ́run mọ̀ọ́mọ̀ rán ọmọ Adéyẹmọ sí ìran Yorùbá ni iṣẹ́ tọ́lọ́run bá dẹ̀ rán èèyàn Ọlọ́run máa ń tìyàn lẹ́yìn láti jẹ ẹni téèyàn ò bá ti fa gàbàgebè àbòsí Ọlọ́run dẹ̀ rí wípé Sunday Adéníyì Adéyẹmọ tí gbogbo wa mọ̀ sí Ìgbòho Òòṣà kò fi àgàbàgebè ṣe àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Abẹ́òkúta dùn léni o gbangban kan sí Ọlọ́run tó ṣe wọ́ndà Ọlọ́run yẹn tó gbà nàárà aláwọn onílẹ̀ ń tì wá lẹ́yìn àwọn ọlọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n wà nípa títí wa. Yes, ohun tí mo tún rí ní Abẹ́òkúta lénìí ó jọ mí lójú ó yà mí lẹ́nu ó fi hàn pé lóòótọ́ lódodo Ọlọ́run mọ̀ọ́mọ̀ yọ̀ǹda Sunday Ìgbòho fún ìran Yorùbá ni láti ṣe ìran Yorùbá lóore. Mo kí yín pé ẹ káalẹ́ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta a gbórúkọ YouTube mi síta ó dàbí pé wọ́n ti hack YouTube mi ọ̀dọ̀ wọ́n ti suspend ẹ̀ mi mọ nǹkan tó náà rí ń bẹ̀ wọ́n ti fún mi information mi ò dẹ̀ tètè rí ṣùgbọ́n kékeré nìyẹn kò lè bà mí ní lọ́kàn jẹ́ ṣùgbọ́n ilé tó dùn mọ́ mi nínú jù ní ohun tí mo rí ní Abẹ́òkúta lénìí ó fi hàn pé Ọlọ́run wà lójú iṣẹ́ àní Sunday Ìgbòho àwọn tó ń pè ní janujanu ajìjà jẹun ó ń ṣe dírámà ní ó ṣe content ní fíìmù ló ń yà Ìgbòho Òòṣà tún ya fíìmù lénìí ní Abẹ́òkúta. That is why I say Ìgbòho Òòṣà shut down Abẹ́òkúta today. Ìmúrí èèyàn kan ní 15,000 they are over 50,000 there. They are over 50,000. Launching of Iruekun security network today at Abẹ́òkúta. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ tí ì rí nǹkan kan a nílẹ̀ Yorùbá máa free. A kàn ń sọ fún àwọn kan ẹni tọ́lọ́run bá rán ni ẹjẹ́ ó ṣe ẹgbẹ́jẹ́ forí ẹgbà fọlọ́run ẹ mú tọ̀tẹ̀ kúrò ẹ mú tìlara kúrò ẹni tọ́lọ́run ọba mi rán ni lọ́lọ́run ọba mi ṣe lógo ẹni tọ́lọ́run ọba mi ṣe lógo lọ́lọ́run ọba mi rán. Àwọn èèyàn ti wà ń bẹ̀yẹ láti nǹkan bíi 7:30
Májàsọ́lá dẹ̀ yẹ àwọn ibì kọ̀ọ̀kan ká tó débẹ̀ yẹ is around bí 3:30 àwọn bàbá wa dẹ̀ sì dúró, àwọn bàbá wa dẹ̀ sì ń retí Májàsọ́lá. Every genuine Yorubas want to free in the hand of the Fulanis. Adúpẹ́ fọ́lọ́run fún ìrìn àjò tèmi. Ọlọ́run ṣe ìbẹ̀rẹ̀ pẹ̀lú wa ni. Iṣẹ́ tọ́lọ́run ọba mi bẹ̀rẹ̀ ó dẹ̀ máa parí ẹ̀. Ojú gbogbo wa lójú máa ṣe. Ìyá mi Àwẹ̀lé mo kí yín, ojú òní tì yín, ẹ kú ọjọ́ mẹ́ta wá. Iṣẹ́ tọ́lọ́run ọba mi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni tó dẹ̀ máa parí ẹ̀. Tó ti bẹ̀rẹ̀, àní ìrù ẹkùn ti dé. Táwọn kan máa ń jáde síta tẹ́ ẹ̀ ń wò wọ́n, ṣé nó tó ìrù ẹkùn? Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ṣé gbọ́ mi? Ariwo ọjà ni ẹ má wo bẹ́ẹ̀. Ìgbà ló ṣe gbá ìkòkò bàbá ṣàsùn, ẹ má wo bẹ́ẹ̀. Torí inú wọn ò dùn ní. Inú wọn ò dùn. Lénìí, inú mi dùn pé ọmọ Yorùbá tó fún wọn ní knockout. Ọmọ Yorùbá tó fún wọn ní knockout pé àní a fẹ́ bọ́. Àní kò sáyè fún ìjínigbé ní ilẹ̀ Yorùbá mọ́. Àní kò sáyè bí ẹ ti ń jí wa gbé ní ilẹ̀ Yorùbá mọ́. Àní kò sáyè bí ẹ ti ń pa ìran Yorùbá mọ́. Àní ọmọ Yorùbá ti sọ pé no fún àwọn tí ń gbàbọ̀dè fún wọn tán pera wọn lólórí ogun ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n ń gbàbọ̀dè Fúlàní, wọ́n ń gbàbọ̀dè eku, wọ́n ń gbà á fún ẹyẹ, wọ́n ń gbàbọ̀dè ẹyẹ, wọ́n ń gbà á fún eku. Ìran Yorùbá ti sọ pé enough is enough. Enough is enough. Bí àwọn lórí rìpọ́tì Facebook yẹ ìkan sọ pé we don cash in YouTube, you don cash it, I will reopen another one. Àwa máa dúró lórí òtítọ́ àti òdodo ni. Ìka tó bá dẹ̀ tó sí mú làwọn bàbá wa la fi ń romú. Olóyè ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó kájú ẹ̀ kò rí àwọn ọba ilẹ̀ Yorùbá fín, kò sọ wípé oyè tó ń jẹ ó ṣe déédé pẹ̀lú ọba ilẹ̀ Yorùbá, kò forí gbárí pẹ̀lú ọba kankan. And Sunday Ìgbòho is somebody tó bá ti rí pé ó ń ṣe mistake níbì kan àti lọ apologize, kò jẹ́ kó ní òun lára, kò dàbí èèyàn kan ìgbéra ṣánlẹ̀. Àlọ́mọ Yorùbá ti padà lẹ́yìn yín. Ìbẹ̀jùlẹ́kítẹ́ ní ìrù ẹkùn, fẹ́ ìrù ẹkùn bẹ́ẹ̀ wọ́n ti dé ìrù ẹkùn, ìbẹ̀jùlẹ́kí ìrù ẹkùn ti wà ń bẹ̀. Níjẹ́ kán ríta mẹ́kúta yẹ ṣe kò sáyè fún ìrù ẹkùn ní Ògùn State. Wàláì tàláì sùmọ̀bìláì làsílàwàm. Mo débẹ̀ yẹn lé ní ẹ̀rù bà mí pé tó bá tẹ̀ ìjọ Ògùn náà ní Sunday Ìgbòho ń sà, ṣé ẹ rò pé Ògùn lè ṣiṣẹ́ tó bẹ̀ yẹn ni? Tó bá jẹ́ tiẹ̀ jẹ́ pé àdúrà náà ní Sunday Ìgbòho ń, ṣé bẹ́ẹ̀ làdúrà ṣe ń ṣiṣẹ́ ni? It means that this work has been perfect from heaven. Ẹni tó ní iṣẹ́, ẹni tó ní Yorùbá ti perfect iṣẹ́ yẹn láti ọ̀run wá. Everybody láti nǹkan bí aago méje, àwọn níbi kan níbẹ̀ mo rẹ́ni tó sọ pé àwọn ti wà níbẹ̀ láti aago mẹ́sàn-án, àwa dẹ̀ débẹ̀ ní kan bí tèrè, wọ́n dúró wọn ò lọ pé kò sáàyè fún bandit sẹ́ni ilẹ̀ Yorùbá. Pé ọmọ tán ń pè ní janujanu yìí, ọmọkùnrin tán ń pè ní ajìjàjẹun yìí, àwọn máa rí, àwọn máa tẹ̀lé lẹ́yìn. Ọmọkùnrin tán sọ pé kọ́ńtẹ́ẹ̀tì ló ń ṣe yìí, pé fíìmù ló ń àti pé ẹntatẹ́nà ni, àwọn fẹ́ tẹ̀lé lẹ́yìn. Tó bá jẹ́ pé ẹntatẹ́nà yẹn ní ìran Yorùbá máa fi bọ́, say they are ready to follow him. Wọ́n jọ mí lójú o, àwọn Ògùn State jọ mí lójú lè ní o, wọ́n jọ mí lójú. Iṣẹ́ ńlá náà ṣe. It means that ìrù ẹkùn has come to stay. Ìrù ẹkùn belong to all of us. Ìrù ẹkùn belong to all the Yorùbá race.
mean that Ìrù Ẹkùn no going back. Either they like it or not. Ìrù Ẹkùn no going back. Ìrù Ẹkùn no going back. Tó bá tún di on the second ni, a tún balẹ̀ gùdẹ̀ sí Oǹdó. A tún balẹ̀ gùdẹ̀ on the 3rd Èkìtì. On the 4th Kogi. Ọlọ́run ti bá wa ṣe o, ojú ò ní tì yín. Remain blessed. Ara yẹ sọ̀rọ̀ dáadáa lọ́la lágbára Ọlọ́run.